la rí gbọ́ ètò tí a fi ọ̀nà àrà gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa láti mú àwọn òṣèré jàǹkànjàǹkàn súnmọ́ yín pẹ́kípẹ́kí fún ìròyìn tó perégedé bó ṣe ń lọ lójú agbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn 2012 February 2021 aṣọ́dún àjẹ́ ìyẹn nífẹ̀ẹ́ ọ̀rí lábẹ́ kábíyèsí ọba Babátúndé Ògúnwùsì Ọjájá ọba Ọjájá lágéjì alárò máa fi wọn bá wọn pa mo súnmọ́ bá ní wọn bá gbẹ̀fà jìnnà sábà ní wọn bá gbẹ̀jẹ kábíyèsí ọba Babátúndé o. ọkọ̀ tó lórí sílẹ̀kùn ọlá tó ń jẹ́ Naomi ìyàwó alálùbáríkà obìnrin yàtọ̀ sóbìnrin ọmọ alálùbáríkà táǹpẹ̀ ní Tádélì káwọ́ ọmọ bẹ̀rù kábíyèsí Babátúndé. Kí wọ́n ní fẹ́ràn mi bẹ́ẹ̀ náà dúró kí wọ́n ní fẹ́ràn mi bẹ́ẹ̀ náà kàn bá ṣe bẹ́ẹ̀ ẹ̀bọ̀ra máa bọ̀ wọn láṣọ lọ mi mo ṣètò tó bí àrò ẹ̀ bàbá mi ọba lọ́ba Babátúndé Ọjájá àti lọ́ba nífẹ̀ẹ́ tọ́jájá ẹlẹ́gbẹ̀jì ọ̀tọ̀ máa ní ọdún ajé làṣẹ. kábíyèsí Ọjájá mi. ẹ̀yin onílù lẹ́yìn mi kí lẹ́ni bọ́dún ajé o. ìlú oníbàájà lórí yẹ ọba Babátúndé Ògúnwùsì. ayé fẹ́tọ̀ Babátúndé mi ọmọdé fẹ́tọ̀ Babátúndé mi bẹ́ẹ̀ làgbàlagbà fẹ́tọ̀ Babátúndé mi àwọn oṣó máa fẹ́ràn ẹ̀ débi pé àwọn àjẹ́ máa fẹ́ràn ẹ̀ débi pé ọmọdé máa fẹ́ràn ẹ̀ o ìfẹ́ náà ní bàjẹ́ ọba Babátúndé mi kárí bàbá pẹ́ kárí bàbá pẹ́ kẹ́ni bàbá kókù kọrin kẹsẹ̀ àmì ẹ̀ṣẹ̀ àtòrí o Ọjájá àtòrí bọ́bá ṣẹ́ rẹ̀ lè jẹ́ àrólé ọjọ́ òkú ẹ̀ àwọn òwèrè wọ́n gbógun wọ́n ń sá gbógun àwọn ọlọ́sẹ̀ wọ́n fi sẹ́yìn wọ́n gbógun wọ́n sá gbógun àwọn ọlọ́pọ̀ tẹ̀tọ́ fi sẹ́yìn ẹ bá màmá òye ẹ bá màmá kọjá àjà mà sẹ́yìn ẹ bá fẹjọ́ sùn Akọ́ládé tó ọdún ajé lọ́ọ́ lẹ́ni February 22, 2021 bọ́bọ́ sọ́jọ́ Monday aṣáájú. màá ṣe bá lọ́wọ́ ìyá mi Akọ́ládé mi ọlọ́run tó mi Àjọkẹ́ ìyá mi Ayọ̀káyọ̀dé bèbí Àjọkẹ́ ìyá alájẹ gbogbo àpapá ó tún ti di ìyá alájẹ gbogbo ojú à oníbàjẹ́ lórí ìyẹ́ gbogbo tó fi ń ṣe tó fi ń kúrégé ọlọ́run ọba kò ní gbà yìí náà lára ẹ̀ Àjọkẹ́ àtúbọ̀ máa ṣùgbọ́n sí ìyá mi. ẹ má bàa ń pa Àjọkẹ́ 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 ẹ má pa ìyá yín 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 ẹ má pa ìyá yín.
ẹ bá máa sọ̀rọ̀ ẹ lẹ́yìn ẹ má bá ìyá yìí ẹ má bá Àjọkẹ́ ẹ má bá ẹ yẹ gbé mú ẹ ẹ ṣọ̀tẹ̀ ẹ má bá ẹ yẹ ṣí mú ẹ ẹ ṣọ̀tẹ̀ ẹ má bá Àjọkẹ́ Adémi ìjọ́yì ẹ má bá ẹ fà Àjọkẹ́ lọ́rùn sílẹ̀ ẹ fà Àjọkẹ́ lọ́rùn sílẹ̀ abalẹ̀ ṣùwà ọ̀kọ́jẹ́ tí ń kọ́ ní. ẹ fà Àjọkẹ́ lọ́rùn sílẹ̀ abínú ẹni ẹ fà Àjọkẹ́ lọ́rùn sílẹ̀ abalẹ̀ ṣùwà ọ̀kọ́jẹ́ tí ń kọ́. gbogbo èèyàn lọ́rọ̀ ìjọ yìí gẹ́gẹ́ bó ṣe ní ìwà ìjọ. gbogbo ayé lọ́rọ̀ ìjọ yìí gẹ́gẹ́ bó ṣe ní ìwà ìjọ. ẹ fà Àjọkẹ́ lọ́rùn sílẹ̀ abatẹniyẹ ẹ fà Àjọkẹ́ lọ́rùn sílẹ̀ abalẹ̀ ṣùwà ọ̀gbọ́dẹ̀. ó tún dára bí ègbìn ó bí ègbìn lórí. Àjọkẹ́ Akọ́ládé ayáka òde mọ̀dájà jẹ́mọ́lá mọ̀dájà dẹ́ni ìyálàjẹ́ là bàbá ìyálàjẹ́ gbogbo olùyà àlọ́ dára bí ègbìn yóò bí ègbìn lórí. Àjọkẹ́ dára lóbìnrin ló dára bí ègbìn yóò Kọ́ládé dára lóbìnrin ló dára bí ègbìn yóò bí ègbìn lórí. ẹ má pa ìyá yín ẹ má pa ìyá yín. Ajé òkùnkùn ló sọ alágége wọn bá wà àrùn ayé níṣẹ́ lágbára Ọlọ́run nínú ayé tì gbogbo àtàwà bí láyọ̀ àtàlàfíà la máa padà sílé. Mo ti rí gbogbo wa lọ́dún àtúrí àlọ́dún tó ń bọ̀ lágbára Ọlọ́run. Kí la rí gbọ́ iléeṣẹ́ yín ò ní túká kò ní dàrú o lágbára Ọlọ́run ẹ túbọ̀ máa gbilẹ̀ sí lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo wá ṣàdúrà fún Tóyìn Kọ́ládé Ìyálájé Oòduà torí olóògbé wa wá bí abiyamọ gidi tí ń ṣàánú kò ní ṣàánú fún ẹ kó máa polówó kiri fún yàn ọpẹ́lọpẹ́ wọn lára lágbájá ọpẹ́lọpẹ́ wọn lára tàmẹ̀dù kò ní dolówó àná ó ti máa yé wọn ní fayé hàn ẹ́ Ìyálájé Oòduà ò ní ráwọn owó lágbára Ọlọ́run ní mọ sàárì ọmọ ẹlẹ́dẹ̀ ò ní jẹ́ oṣopó lágbára Ọlọ́run àtọkọ àtaya àtẹbí àtìlé àtọ̀nà àtiṣẹ́ mo rí gbogbo yín lọ́dún ìmọ̀ àtúrí yín lọ́dún tó ń bọ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run ìpè kò ságbára kò sóògùn kan tí ò sọ́gbọ̀ngàn kò sàlùmọ́ kọ́rọ́ yìí tí ó borí ọba aláwọ̀. Àlọ́ yálà fi kábíyèsí àrólé Oòduà ó yálà fi kábíyèsí ó yálà fi kábíyèsí Adéyẹyè Ọjájá. Àlọ́ yálà fi kábíyèsí Ọjájá ó yálà fi kábíyèsí ó yálà fi kábíyèsí Adéyẹyè Ọjájá. Adéyẹyè kájẹ́ pẹ́ lórí ìrọ̀ bàbá yìí lójú.
ìlú máa ń lù ilé ìfẹ́ tó kóró jù. kábíyèsí tó bá wọn dé ṣe pẹ̀lágbàlagbà ogun sí ọba rẹ̀ ní. kábíyèsí tó bá wọn dé ṣe pẹ̀lágbàlagbà ogun sí ọba rẹ̀ ní. àlọ́ yàrá àfihàn kábíyèsí ẹ̀ wọlé olùwà bóyá láàfin ká bóyá láàfin ká kábíyèsí adéyẹ ọjà ìdá. Bye.
sì ìjọba ní ẹ̀yin ò gbọ́dọ̀ ọmọ jẹ́jẹ́ ọ̀rọ̀ ní ogun sí ìjọba ní ẹ̀yin ò gbọ́dọ̀ ọmọ jẹ́jẹ́ ọ̀rọ̀ lókun ní ogun sí ìjọba ní ẹ̀yin ò gbọ́dọ̀ ọmọ jẹ́jẹ́ ọ̀rọ̀ lókun ní ogun sí ìjọba ní ẹ̀yin ò gbọ́dọ̀ ọmọ jẹ́jẹ́ ọ̀rọ̀ tún bá mi dúpẹ́ lọ́wọ́ káàbíyèsí ọba Ọ̀jájá wọ́n ti débi náà lọ́kọ̀ọ̀kan kí n máa gbé lọ́lé. ẹ bá ń kọ́ wa ẹ sọ wípé jẹ́ kí n sá. ẹ sọ pé ẹni ìfọwọ́ máa ń ẹnjìníà bẹ́ẹ̀ni sókè jésì ìyá rẹ̀ mọ́ ràbíyá. àwọn tí yẹ jẹ́ connection o ṣepẹ́ṣepẹ́ àjọkẹ́ ìyá mi ò ṣe mo ń ṣeré ìyá mi rẹ́mọ̀ alájọra bí àtúndé ṣe. tí bá gbé pèsè ìdó ṣeré. èmi gbọ́dọ̀ máa dẹ̀dẹ̀ mẹ́jọ. máa lọ mú gbogbo burúkutu máa lọ jẹ gbogbo tó gbà. ó ṣe níbi pé kí iṣẹ́ máa jọ mi àbọ̀dé aṣáájú. Onígbà bàbá tó lè rí òun sí. ó ṣe níbi pé kí iṣẹ́ máa jọ mi àbọ̀dé aṣáájú. ó ṣe níbi pé kí iṣẹ́ máa jọ mi àbọ̀dé aṣáájú. Bàbá ní pé máa jò ọmọ ní gbogbo rí. Akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ní káàlọ́ ṣẹ̀dá lùwárà lápò àdájí àgbà. Princess àkọjá ewé mi, mo fi jámọ́ rẹ́pẹ́lá. Ọmọ àbá máa wọlé máa bá, ìyá àbá máa gbèsè nǹkan ọ̀tọ̀. Princess sínú táàbà yìí, alágbèyà lè ní ìyá mi. Ìyá yín ló wọlé yẹn o. Alájà sínú táàbà yìí, alágbèyà lè ìyá mi. Alákẹ́ lọ́dọ̀ mi. Ìyá ọba tí wọ́n bá tún lé Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì ogun sí i. Àròlé ojú àmì àkọ́dé adé bàbá. Ó yọ ọlágbára sí mọ́jà ìyá yín ló wọlé yẹn o. Princess in ọjà àbáyé. Ẹ̀gbọ́n tí mo sún ọ̀la ni. Láti ọjọ́ àkọ́dá aṣáájú. Ìyá ọba ni o.
ayé ló sọ pé bí
tẹ́lẹ̀ kọ́ ó bá bàjẹ́ tọ́lẹ̀ nìkan ò lè dá. Àwọn òyìnbí mi ò ní pàdé ẹlẹ́dàá ìyá mi ò ní jẹ́ ṣé kí o. 1, 2, 3, 4 ẹ ò ní gbé ọmọdé ìbí rẹ̀ tẹ́lẹ̀ kù ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹgbẹ́ ìlọ́wọ́ òṣèré bọ́mẹ̀lẹ̀ rẹ̀ yìí lọ́wọ́ ẹwà èyí tó bá dẹ́kunlẹ̀ máa ká máa rí olóhùn nínú kúrúta kúrúkálẹ̀ ọba alátúnjì yìí bàbá mi ẹ̀rù ọba ni mo bá. Bàbá tó ẹ̀rù ọba ni mo bá ọba tó. Ẹ̀rù ọba ni mo wọ́n ní ọba tó ẹ̀rù ọba ni mo bá ọba tó. Ẹni tó bá fojú kọba. Ọba yàtọ̀ sọ́ba. Ọba yàtọ̀ sọ́ba. Obìnrin gbàgbọ́ kùnrin lọ. Obìnrin gbàgbọ́ kùnrin lọ. Obìnrin gbàgbọ́ kùnrin lọ. Obìnrin gbàgbọ́ kùnrin lọ. Ẹ̀ka 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. Obìnrin mà lè gbàjọba. Obìnrin mà lè gbàjọba. Obìnrin mà lè gbàjọba. Obìnrin mà lè gbàjọba. Princess Adéṣọlá o. kí la rí gbọ́ ètò tí a fi ọ̀nà àrà gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa láti mú àwọn òṣèré jàǹkànjàǹkàn súnmọ́ yín pẹ́kípẹ́kí fún ìròyìn tó perégedé bó ṣe ń lọ lójú agbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ